Bitan lolly. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Adúgbò fún Ọlọ́run ọba tí ó pa lálẹ́ àná tó jẹ́ àti mọ́lẹ̀ láì láàárọ̀ yìí. A káàbọ̀ sórí ètò wa tá a pè àkọlé ẹ̀ ní ẹ̀kọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà nílẹ̀ Yorùbá ni o. Ẹ bá ṣe program yẹn, ẹ bá power tap kó lè lọ fà. Gbogbo àwọn tí ó yẹ kí wọ́n rí kán lè rí, àwọn tó yẹ kán rí kí wọ́n lè rí. Torí ta fẹ́ sọ̀rọ̀ ẹ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí àkọlé yẹn Odun Eyo tí wọ́n ṣe ní àná nílùú Èkó 27th of December 2025 and ní Sunday 28th of December 2025. Ọ̀ṣọ́ Odun Eyo lẹ́kọ̀ọ́ lánàá. Gẹ́gẹ́ bí àlàálẹ̀ wa lórí ètò yìí, àjẹ́ ń ka Kùránì bí, àjẹ́ ń ka Bíbélì, mo rò pé wa àyíká Kùránì, àjẹ́ ń ka Báíbù. Ọ̀rọ̀ Yorùbá àti ìṣẹ̀ṣe wa lórí àwọn òrìṣà táwọn ọmọ Oòduà ń bọ ń jẹ́ kó yé wa nínú ìtàn Ilé-Ifẹ̀ k'Ódùduwà àti bàbá Ìlàmúdúró tó wá kógun jà wá láti ilẹ̀ Àràbù, láti Mọ́kà to be precise. Ayé mo kí yèyé mẹ́ṣọ́, a kì í bọ òrìṣà, kò sí ọ̀nà tí ó bọ òrìṣà rí o. Bọ́ Ọlọ́run máa ń rán àwọn òjíṣẹ́ sí wọn láti pa iná ẹbọ rẹ́. Mo dẹ̀ máa ń jẹ́ kó yé wa Ọ̀rúnmìlà Ọlọ́run rán sílẹ̀ Ilé-Ifẹ̀. Torí Ilé-Ifẹ̀ lórí ìrun gbogbo Yorùbá pátá káàkiri àgbáláyé, orí ìrun wa nìyẹn. Àwọn yóò padà migrate káàkiri lọ Ìgbà, lọ Benin, lọ Sudan, lọ Uganda, gbọ́ everywhere kó tó di pé a tún padà wá, táwa padà wá tẹ̀dó sílẹ̀ Ìjẹ̀bú. Níbẹ̀ ni àwa Ìjẹ̀bú orí ìrun wa Ilé-Ifẹ̀ ni. Àwọn bá migrate lọ sí Sudan ni kó tó wá padà wá síbi tó ń pè ní Ìjẹ̀bú land lénìí. Náà bó mo ń lọ ni pé àlàálẹ̀ wa nìyẹn. Àyíkoríkì Muhammadu sallallahu alaihi wasallam, àyíkoríkì Jésù ní platform eléyìí o. Mo lè yẹ kó yé wa ṣé gbogbo àwọn ọmọ èṣù tó wà lórí nẹ́ẹ̀tì yẹn ó lè ní gbogbo wọn, ó lè. A ní kò possible kó máa gbé lóyìnbó kó máa lo 4 hours lórí TikTok. Kí ló fẹ́ fi ràn? Kí ló fẹ́ fi dí? Kí ló fẹ́ fi ràn náà? Kí ló fẹ́ fi kún? Every day
ìgbà tó ń ka gbogbo ọ̀fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ọ̀fọ̀ ẹ̀dẹ̀kẹ̀rẹ́ àwọn iṣẹ́ ti wà piled up tó máa fi off day ẹ ṣe ó lè jẹ́jẹ́ méjì ó lè jẹ́jẹ́ kan fẹ́ lómi iṣẹ́ ti pile ilẹ̀ fún ẹ̀wọ̀n bí eku tó máa ṣe tí tó máa ṣe ó ti wà lẹ̀ fún already ṣígbà tó kó fi sinmi yẹn ló máa jẹ́ òṣèré TikTok láti aago 10 aago 8 àárọ̀ dago 5 rọ̀lẹ́ ó tún máa láwọn appointment lóríṣiríṣi o ṣe ra àwọn tẹ́yìn lórí TikTok tó ń lo 4-5 hours yẹn ṣe ó lè náà ń jà ike náà ná ó lè níwọ̀n àti tó wà London níwọ̀n tó wà UK àti tó wà ní Germany àti tó wà ní France àti anywhere ní kan wà lágbàńlá ayé ó lè náà ń jà ó lè even TikTok wọn sọ pé ó sọ tó fáwọn èèyàn kò lè san bíìlì ẹ̀wọ̀n bí eku kò sí TikTok lè fún ẹ tó lè ká bíìlì ẹ kó lè wò sí tí Facebook lè fún ẹ tó lè ká bíìlì ẹ lóṣù wọn bí eku ṣọpọ̀ kì í sanwó lé lọ́dún nílùú òyìnbó lóṣooṣù ni ó máa san bíìlì omi ó máa san bíìlì igbá ó máa san bíìlì àwo minimumly mo sọ fún ẹ tó minimumly wàá máa san tó kéré jù wáyé pé UK ló ń gbé ó kéré jù wàá máa san 600-700 pound kò tí ì mọ miscellaneous ó fẹ́ tún mọ́tò ṣe ó fẹ́ wọ mọ́tò fẹ́ san tíkẹ́ẹ̀tì fẹ́ san gbogbo fẹ́ sanwó ṣùgbọ́n tẹ́yìn lórí TikTok tó máa ń lo hours yẹn tó fi ń bú sílámù tó fi ń bú gbá tó fi ń báwo yẹn ó lè ní wọn ó lè ní wọ́n ń jà ó lè ní wọ́n ike náà ná nítorí ṣe ráàyè nìyẹn bílì máa wẹ̀ ẹ́ lọ́rùn wọn bí eku ṣẹlẹ̀ tí ò bá jáde ló máa fi gbé tán ṣe àwọn ilé wọn ń gbé àṣà lárugẹ lọ́nà pa olè náà ń jà tí wọ́n fẹ́ gbàṣà lárugẹ ó lè dúró ń ta kó máa ló ń gbàṣà lárugẹ níta ẹjọ́ sáàrin òyìnbó àárín àwọn British ló fẹ́ tó máa lọ gbàṣà Yorùbá lárugẹ kì í ṣe gíná kàn wọ́n pẹ̀lú ogun yẹn àwọn kan máa fi káàṣì cruise lásán ni wọ́n máa fi káàṣì fọ́ọ̀n kí ló kàn ìwé pẹ̀lú culture yín òyìnbó tó fẹ́ pa culture ti yín rẹ́ tó fẹ́ kẹwàá London àwọn for life ló máa embrace culture ti yín ṣe ní pẹ́ gọ̀ ẹ̀yin náà gbèsè lákà yìí ìjẹ́ ò lọ rí òyìnbó tó fẹ́ di dúdú rí òyìnbó kò ní àwọn máa láìkí àwọ̀ èèyàn fẹ́ di dúdú kó máa lọ fi kinní para àbí kó wá machine tó lè sọ wọ́n di dúdú ìwọ gbọ́rí àwọn làwọn fẹ́ di funfun àwọn làwọn máa ń bóra àlọ́ wẹ́nu machine alẹ́ dòyìnbó gbogbo orun tó ń kó sórí yẹn ṣé irun Yorùbá ni àwọn tó ń gbàṣà Yorùbá lárugẹ o tó ń ṣe wéwọ̀n ṣẹ̀gbọ́n tí ẹni pọ̀ gbádùn àwọn tó ń fẹ́ gbá àṣà Yorùbá lárugẹ ẹjọ́ ṣebí dàńṣíkí ni Yorùbá máa ń wọ̀ dàńṣíkí ló yẹ kó máa wọ̀ dìde ní wọ́n wọ shirt wọ́n wọ polo ìyẹn jẹ́ ìmúra Yorùbá ṣé ìmúra bẹ́ẹ̀ lọ́kàn máa mú ó ṣe pé àwọn sọ pé agbádá Yorùbá kọ́ ló ní èmi ò mọ̀ yẹn bàá ṣàn wọ agbádá torí Haúsá náà wọ agbádá ìran mi náà ń wọ̀ but abetí ajá kò sí ìran tí ìwọ ju Yorùbá lọ kẹ́ńbẹ̀ àwa là ń wọ̀ aṣọ àlárì aṣọ kíníkan gbákan àwa là ń lò aṣọ òkè ijó làwọn yẹn ti wọ̀ àwọn olè orí TikTok yẹn àló lè ní wọn olè wọn níṣẹ́ kan tó ṣe ń lo ìbò ọ̀nà kíní o wọn jà ọwọ́ dẹ̀ máa tó bà wọ́n ẹ ló fi ọ̀jù ẹ máa wọ́n tó wá níbẹ̀ ló máa ń lòpin ṣẹ̀gún ọ̀sìn lánàá TikTok ló gbé wọn wá léènì wọ́n á tún lọ
mélòó ru wọn tó ti wá mélòó ru wọn ẹnìkan ìpè mí lánàá ó ti mẹ́sẹ̀jì mi ni ìtàn ṣe lórí tí mo ní fíìmù náà ń ṣe jàre má wọ́n sí fíìmù ni wọ́n ń ṣe fíìmù ọmọ tó dé the end ọmọ tó ti kéye kí ni ọmọ tó dé the end fíìmù náà ń ṣe fíìmù ọmọ tó dé the end wọ́n wọ̀rí. ká padà sí tọ́pìkì wa láàárọ̀ ìjà rẹ̀ tó máa gbọ́ àwọn èèyàn wọlé. Odun Eyo tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ lánàá ó di gòbé gan-an. Ó dùn mí pé gbogbo àwọn ti rí fídíò yẹn náà mi ì sí get my máa ń play fídíò ní background nkí mi ṣe tiktoker tó dé níbi lónìí kan wá rí o mo dilẹ̀ tó yàrá wọn náà tí mo ṣe kó mo ṣe mo rí street ẹ̀ sí wọn náà wà ní torí kò mọ ńlá mọ ńlára o irú ìní Sunday sìn bó ti ẹ̀ gbàjọ lórí program ojú ni mo ṣe mọ̀ stress mo ń ṣe wá sí òǹdó níbèrè lóhùn àti rẹra bá ti délé bá ti kásùbà tán mo lè sùn di 12 tí màá ní program ni o mo lè sùn di 1 but màá ní program 9 10 ni màá jí màá ní program 9 10 ni màá jí ó pẹ́ pín 10 àti jí torí oorun yẹn ò ní wá tí má ṣe wá ti ibi tí mo lọ dé màá ṣe wá sùn sọ pé mi ì sùn mọ́ jùlọ kan bí ìgbà tó ń ṣe tí second labaga ṣe parí wá sí tí mo kí àwọn èèyàn ó sì fi 30 minutes kan lẹ̀ kí n tó sùn káàkiri mi sá sùn mí kan bí near to 5 tó yẹ so bó wọn lọ ni pé wọ́n ṣe Odun Eyo lánàá ní Lagos Island ó dẹ̀ bí àwọn ìjà tó bẹ̀ sí nọra wọn ní ọ̀pá-ń-bàtà ẹ bá ń bi àwọn ọmọ èṣù yìí léèrè síbi tí wọ́n ká padà sí rè ẹ wọ́n ṣe ń nọra wọn ó tún sẹ́yìn kí wọ́n bẹ̀rẹ̀ sí ju ṣíà wọ́n ń ju ṣíà fúnra wọn ni irú ọdún wo rèé bá ṣe sọ pé ọdún Christmas ẹ bọ ní tó yìí ẹ̀yin gbogbo ju ṣíà fúnra wọn ìjọ ò lẹ gbọ́ rí wọ́n ṣọdún léyà wọ́n ju ṣíà fúnra wọn torí pé ọdún yẹn wọ́n ti gbé nǹkan míì wọ̀ ni mo ti sọ fún yín rí Èkó kọ́ ló lè yọ o origin Ẹ̀yọ̀ orírun Ẹ̀yọ̀ Èkó kọ́ ló ní ẹ̀yà tó lè pètè àwọn ìdílé kan wà ní Ìpẹ̀rù Rẹ́mọ ibi tí international airport wà lénìí ní Ogun State Ìpẹ̀rù Rẹ́mọ ibẹ̀ ni gọ́vnà ọbẹ̀ ti wá ọmọ ọbẹ̀ ni gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ọmọ ọbẹ̀ ni kó lè yé yín dáadáa gọ́vnà Ogun State present one ọmọ Ìpẹ̀rù Rẹ́mọ ni Ìpẹ̀rù Rẹ́mọ yìí ìdílé kan wà ń bẹ̀ wọ́n pọ̀ ní ìdílé Àríyọ̀ ìdílé kí mo pè ìdílé Àríyọ̀ ìdílé Àríyọ̀ ní máa fi Ẹ̀yọ̀ tó àwọn náà fọmúléètì Ẹ̀yọ̀ gbogbo ìmúra tẹ́ ń rí ìdílé Àríyọ̀ ló ní wọ́n lè ṣe máa ń ṣe ni pé Ẹ̀yọ̀ kì í ṣe òrìṣà o wọ́n ń bọ̀ nǹkan kan àwọn ìdílé máa fi ń dára wọn lára yá ni gbogbo ijó yẹn máa fi ń dùn
ìlú nínú ṣe wọn gbogbo ìdílé kọ̀ọ̀kan náà ló ní àṣà àti ìṣe tiwọn. Ìṣe àtàṣà wọn ní Ẹ̀yọ̀ ní Àríyọ̀ family ní Ìpẹ̀rù Rẹ́mọ lógùn state. Tó máa ń fi Ẹ̀yọ̀ tún ṣe ni pé tọmọ wọn bá márì ìyẹn ọmọ wọn obìnrin tó bá ń fẹ́ lọ lé ọkọ Ẹ̀yọ̀ máa jó tẹ̀lé láti Ìpẹ̀rù Rẹ́mọ délé ọkọ ni. Wọ́n tún máa fi ń sin obìnrin lọ lé ọkọ wọn èé bọ́ o kò sóògùn díẹ̀ o kò sí pààrọ̀ kò sí anything o just fun just what just fun ni. Ọmọ Èkó kan tí ìtàn ò disclose orúkọ ẹ̀ ìtàn ò dárúkọ ẹ̀ òun ló wá lọ fẹ́ ọmọ nínú ilé Àríyọ̀ ní Ìpẹ̀rù Rẹ́mọ lógùn state. Ó wá fi Ẹ̀yọ̀ bọ́n ẹ máa ń ṣe ó wá fi sìn lọ sí Èkó sí Lagos Island. Ṣé ń get mi? Ó wá fi sìn lọ sí Lagos Island. Ọba ẹṣin ìyá ẹṣin tí rose yẹn wọ́n fi sìn lọ sí Lagos Island. Bọ́n ṣe wá débẹ̀ ṣe mọ̀ Èkó for show wọ́n mọ̀ pé ìmúra ẹ̀ máa tún wà pákẹ́ wọ́n ṣe dá àwọn Ẹ̀yọ̀ tó sìn lọ dúró nìyẹn. Wọ́n wá tu ilẹ̀ fún wọn lé pé ẹ máa bá a gbé kò ní ìkẹ́gbára síbẹ̀ ẹ̀ wọ́n. Bẹ́yọ̀ ṣe délùú Èkó nìyẹn o. Ẹ bá nítàn yóò rí bẹ́ẹ̀ kó mú tàn mí wá. Tí mo mọ̀ dílé Àríyọ̀ yẹn dáadáa kódà mẹ́mbà mi kan olùwà fún ẹ̀ka Abdulhakeem ọmọ inú ilé yẹn ni ọmọ inú ilé yẹn gangan ni wọ́n bá fọ̀rọ̀ tó ti kún sìn. Apart from pa ká nínú tàn torí I read History and International Relations ní LASU History and International Relations ní LASU. Wọ́n á lọ kọ̀nfàmù ìtọ̀ yẹn inú ilé yẹn. So mú lọ ni pé àwọn tó ní Ẹ̀yọ̀ gangan originally kò sóòṣà ń bẹ̀ rárá Ẹ̀yọ̀ kì í ṣòòṣà fún ni. Mo lè yẹ kó yọ wa gbogbo tí àwọn ọmọ Oòduà tí wọ́n bàjẹ́ lénìí tán sọdọ̀ òòṣà erémọdé ní gbogbo ẹ̀ o. Látara bójúbójú olóró ń bọ̀ ṣé kí n ṣí ṣèṣe ẹni tí olóró bá mú a ṣe kíní kan náà àtàwọn akọyin kiri ẹ̀ olóde eégún o. Barrister dẹ̀ kọrin Síkírù wọ́n bá fọ̀rọ̀ kẹ́ ó ní òkúta gbẹdọ́jà tí ó ta lọmọ aráyé ń dáṣọ fún tí wọ́n ń pè ní eégún. Ṣé pé pèlè eégún gan kò ní ìtumọ̀. Ìpìlẹ̀ eégún gangan kò ní ìtumọ̀. Ẹ̀yọ̀ ẹgbọ́n tí Barrister kọ lórin tó dẹ̀ fi kú kò sẹ́ ọlọ́jẹ̀ kan tó challenge ẹ̀ tí wọ́n mọ̀ pé òótọ́ ni wọ́n mọ̀ pé òtítọ́ ni. Àwọn ọmọ Oòduà ló sọ eégún dòòṣà tí wọ́n ń bọ. Ẹ mọ̀ pé ṣe pé Oòduà náà tẹ́lẹ̀ abọ̀rìṣà ni láti Mọ́kà lórí sáwà ọ̀wọ́n sí Lámúrúdù. Lámúrúdù ni bàbá yẹn jẹ́ Yorùbá ló sọ yìí Lámúrúdù ẹ̀rọ bí Yorùbá máa ń bọ orúkọ jẹ́ nìyẹn. Olùkọ́dé wọn ìwé àná bàyẹ̀ wọ́n fi tóònù tí wọ́n pè ní. Ẹ̀yẹn wo ọba wa Aláàfin Ọ̀yọ́ tó kú ikú bàbá yìí Lámídì ṣe pé Lámídì náà gbé kò ní náà wé Lámídì Abdulhamid ló di Lámídì kò ní tó ń pè ní Làwálì
awal ló di lawali wal hawalu ọba àkọ́kọ́. So mo lọ ní pé báwa ṣe máa ń pe ọ̀rọ̀ nìyẹn ní nọmúrúdù ṣe di lámúrúdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So wọ́n lọ ní pé ẹ̀yọ̀ tó di gòbé lẹ́kọ̀ọ́ lánàá yìí tó wọ́n ti sọ́dọ̀ ṣàní àwọn tó máa gbé wọn máa lo pàrọ̀ wọ́n máa fògùn sára sápá wọ́n máa fi sí fúnpá wọ́n máa gbé sọ́rùn on what account? Kí ló kan oògùn pẹ̀lú ẹ̀yọ̀ erémọdé? Kí ló kan àṣẹ lọ bọ nǹkan torí ẹ̀yọ̀? Àwọn odò ẹ bàjẹ́ gan o, wọ́n bàjẹ́ gan gidi, òṣà ti báyé wọn jẹ́. Àbí kí ló kan ẹ̀yọ̀ pẹ̀lú àbọ̀ nǹkan kan? àṣẹ máa wọlé mọ́jú, àfẹ́ bọ́gbà àfẹ́ bàwó lórí ẹ̀yọ̀ lásán. Ẹ̀yọ̀ lásán ni o. Erémọdé lásán. Ẹ̀wọ̀n kó aṣọ wọ̀, ó dẹ̀ gbé fìlà sórí, ó dẹ̀ mọ́ pàdá ní, ó dẹ̀ ń jó fún wa. Kí ló ẹ̀jọ́? Kí ló bí àṣẹ lọ ń bọ̀ nǹkan kan? Èṣù bàbá wọn wá dá sí wọn láàrin lánàá. Wọ́n nà ẹ̀yọ̀ mi ò máa ṣọ délé. Ẹ̀yọ̀ kí ló lè fàjà? Kí ló fẹ́ fà? Torí pé wọ́n ti mú kú mú. Ètò mú gbó ti mú gbó, ètò mú gbó èkòló ti mú kòló orí ẹ̀wà yìí. Ẹ̀yọ̀ èwo la máa fi ọ̀pá bá. Mo rántí ìgbà tí Fáṣọlá wà ní gómìnà Lagos ló máa ṣe dára fún bàbá yẹn. Fáṣọlá mọ̀ pé kò yíjọ́ tó máa ṣe yọ̀ tí wàhálà ò ní ṣẹlẹ̀. Ẹ̀wọ̀ eégún tó máa ń ṣe. Yẹn. Wọ́n máa ń ná àwọn èèyàn kiri. Wọ́n máa ń ná àwọn èèyàn ló máa ń dìjà náà. Wọ́n ẹ̀ fẹ́ ṣe máa ṣọdún tí tẹ́ máa fi pẹ̀lú míì lára. Ìjọ ẹ̀wọ̀ kérésì náà ṣe tán yìí sìn. Bó ìjọdún ẹbọ tó táná fi ní lára. À ń ṣe léyà àfi nínú bọ̀dì lára. Táwọn ọmọ èṣù bá fẹ́, táwọn ọmọ Oòduà àwọn èṣù yẹn tó máa fẹ́ ṣe ọdún orò àbí tó máa fẹ́ ṣe orò wọ́n máa ní ẹ má jáde. Ọba ló máa announce lórí rédíò àwa kìnnì kan àwa ìlú ìyá fẹ́ ṣọdún orò tó kò dú ẹ̀tẹ̀ ló máa ń fọ́n ní jù. Ìkòdú lẹ́kọ̀ọ́ máa ń fọ́n ní gan. Àfẹ́ ṣọdún orò kẹ́yìn máa jẹ́ alátagun mẹ́wàá alẹ́. Who are you by the bush? Tẹ́ni ká máa jáde. No, tẹ́ni ká máa jáde for what reason? Mo rántí ìgbà tí àwọn bọ̀dé wa mẹ́rin máa dúró fún ọba yẹn náà. Ìgbà tí onítìrẹ kú, ọba Abdulateef tó kú gbà yẹn, ni wọ́n bá announce ọlọ́run bá fọ̀rọ̀ kẹ́ bàbá yìí náà bàbá yìí kí ló kọ ẹ̀ náà o ṣàdúgbò wa yìí. Okay, wọ́n announce pé ní tìrẹ ọba kú o, ẹ gbọ́dọ̀ jáde o fọjọ́ mẹ́ta. Bọ́n yín ṣe announcement yẹn tó báyìí, àwọn bọ̀dẹ̀ ní ó yá ẹ sọ lórí rédíò pé wọn ò bẹ́ anybody dá kó dá anybody dúró kó má jáde o. Torí pé wọ́n láwọn àṣírí kan tí ò dáa tó fẹ́ káyé rí. Ṣé sí àwọn Oòduà nìyẹn? Criminal ni wọ́n. Àwọn náà ń ba ayé ìjẹ́ fún, àwọn náà ń ba ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ fẹ́ ṣòro. What has that got to do pé èèyàn máa jáde? Tẹ́ bá lè ṣe ráhùn bíi tí àní ní kò dú bó ṣe wà yẹn sẹ́, wọ́n yìí ṣòro. Mo rántí ọdún ìgbà kan tó fẹ́ ṣe wáyéèkì. Wọ́n láti ká àwọn ọkọ̀ omi ẹ̀sọ́ fún fẹ́ ṣòro. Tó gbàgbé ẹnu federal government gan ọ̀ká wọn. On what ground? On what ground? On what ground? Ẹjọ́ ṣé o máa ń fowó lọ́rùn ni?
ṣé òwò máa ń fún òwò lọ́rùn? Òwò fún òwò lọ́rùn náà. Tí ìbá ṣe pé Ẹ̀yọ́ lọ na ẹnìkan, kí ló fẹ́ fàjà? Ẹ̀ ń ṣọdún Ẹ̀yọ́, ó kún lọ ńlá àwòrán yín. Inú wa dùn pé àwọn ilé máa dress mode, wọ́n máa fáyìn gan kẹ́. Ẹ wá pàdé ẹni kó bọ́ bàtà lẹ̀ fẹ́. For what ground? Kí lẹ̀ Ẹ̀yọ́ ní ṣe pẹ̀lú bàtà tèmi wọ̀ ṣẹ̀ṣẹ̀? Kí lè gún ní pẹ̀lú mo dé fìlà? Kí ló ní ṣe pẹ̀lú mo dé fìlà? Kí ló ní ṣe? Ṣé tá a bá ń ṣe ilé àwọn ní kẹ́yìn bọ́ bàtà lẹ̀? Tá a bá ń ṣọdún tún náà ṣe wọn ní kẹ́yìn bọ́ bàtà lẹ̀? Ṣé tí kí lè máa ṣe kérésì àbò ń ṣe Easter àbò ń ṣe kíní? Ó ṣe wọn ní kẹ́yìn bọ́ bàtà lẹ̀? Ṣé wọn ní kẹ́ má rìn lù? Ó ṣe jẹ́yìn. Ó ṣe jẹ́yìn. So ẹrú tẹ̀ mú wa bọ̀ látọdún yẹn. Ẹ fẹ́ ká continue ká máa jẹ́rú lọ bẹ́ẹ̀ nílẹ̀ bàbá wa. Nílẹ̀ bàbá wa, ilẹ̀ Kóòtù Òjíire. Àwọn ọmọ Ilé Ifẹ̀. Làwọn àtọ̀rìn wa kan wá àwọn ọmọ Àràbù. Àwọn ọmọ Oòduà. Wọ́n máa ń control lórí ilẹ̀ wa. No, ànígbà. Ànígbà, we must put a stop to it. Àgbà mọ́. Àníkẹ́ má ṣòro yín wàhálà tí nìyẹn o. Làkúm dínú kún wàlé ẹ̀dín. Ẹ ṣe tí yín káàná ṣe tiwa kò sí wàhálà. Bàbá lọ mọ́ṣáláṣí jọ Jímọ̀. Àkúní kẹ́ má jáde. Rìnrìn yẹn. Bọ́ lọ ṣọ́ọ̀ṣì jọ Sunday àwọn Christian wọn ní kẹ́ má jáde. So why you? Tẹ́ máa fún wa restriction. Àrẹ̀jọ ní ilẹ̀ yìí ni ọmọ àlè lẹ́yìn. Àtọ̀rìn wa ní ẹ wá gbalẹ̀ wa ni ẹ dẹ̀ ti gbà successfully. Bá wa nígbà kẹ́ continue láti máa gbalẹ̀ wọn nígbà. A gbọ́dọ̀ fòpin sí i. Àwọn ikini a máa fòpin sí i àní gbà mọ́. Kọ́ńkà kú ṣe tiẹ̀. Kọ́ńkà kú ṣe kíni ó ṣe tiẹ̀. Òwò ń fowó lọ́rùn. Tí wọ́n fẹ́ ṣòro kò sí wàhálà. Máa ṣòro yín lọ ká máa kọjá lọ. Kóbìnrin máa jáde wòrò on what ground? N tó kó bá ọ̀rọ̀ Ẹ̀yọ́ náà nìyẹn o. Ẹ bọ̀ ní rìn kiri. Ẹ rí pé mo sọ̀rọ̀ Fáṣọlá lẹ́ẹ̀kan gbà Fáṣọlá wà ní gómìnà Lagos State. Ó sọ pé Ẹ̀yọ́ wọn ẹ ṣe just anyhow. Kò ń ṣe ọlọ́dọọdún. Sí nǹkan ló máa ń ṣẹlẹ̀ ló máa fi ń gbé Ẹ̀yọ́ jáde. Kò ń ṣe ọdọọdún. Tó máa ń ná sẹ́yìn owó yẹn kọjá bẹ́ẹ̀ o. Gbogbo aṣọ tẹ rí yẹn wọ́n rà fún gbogbo wọn ni o. Gbogbo aṣọ tẹ rí yẹn wọ́n bá jẹ́ 2000 wọ́n máa rà fún gbogbo wọn ni. Wọ́n máa rọ̀pá fún wọn, ra gbọ́ ẹ̀ fún wọn. Wọ́n bá lè ti lò lọ́dún yẹn ó ti bàjẹ́ ni ẹ̀ náà máa fi ń wọlé ni. A ti já ẹ̀mí àti fi kókúta àti kọ́ gbá ètò ti ẹ̀nà lánàá yẹn ìyẹn ò mórí délé náà. Ẹ wá bọ́ ṣe ń ju ṣíà tó ń la Ẹ̀yọ́ mọ́lẹ̀ pé ìwọ ò ní mórí délé. Ẹ jọ irú ọdún wòrè. Fáṣọlá láwa rí i pé tí ẹnìkan ló kú yọ́nà lọ́wọ́ ó dà pé ṣé Benson kan ló kú ní kò dùgbà yẹn ni ó dà pé òun náà ni. Wọ́n fẹ́ ṣe Ẹ̀yọ́ fún wọ́n fẹ́ fi ṣayẹyẹ fún ní o ṣe ń pa ayẹyẹ lásán. Wọ́n fẹ́ fi máàkì òkú wọ́n fẹ́ fi ṣòkú fún. Fáṣọlá rí i pé àwọn ọmọ olè ọmọ wọlé ọmọ ìjákẹ́ ó wá confine wọn sínú TBS. Òun gbọ́dọ̀ rí yín gbòòrò. Òun gbọ́dọ̀ rí ẹ bá fẹ́ máa wọṣọ yín máa wọṣọ láti ilé ẹ bá gbọ́ pa láti ilé. Gbogbo ẹ wá wọ̀ ní TBS. Ẹ rí pé lọ́dún yẹn kò sí wàhálà rárá tó wọ́n rí gbòòrò. Tó máa kú òun bẹ́ẹ̀ nírọ̀lẹ́ tó ń kú wọn tó máa bọ́ṣọ ni ẹ gbọ́dọ̀ yọ ń gbòòrò. Ló fi rí ṣe ń jọ́ náà lọ́hùn. Kò sí sí wọn ká kú lọ wòran TBS. A rí gbogbo ojú wọn Ẹ̀yọ́ lórí Ẹ̀yọ́ ẹ̀gẹ́ni kan bá wọn gbàgbà gbogbo wọn máa ń kíra wọn yẹn. Ó dùn ìṣe fun ni ó dùn gan. But nígbà tó di wípé ọkàn ní Thomas ní àdúnnù. Okay, Thomas ni.
ṣé Thomas ní sàmì bẹ́ńsì ni tí wọ́n sì yàrá wọ́n ta kú ṣá ó gbé ó fi wọ́n lẹ̀ sínú TBS ni ò ṣe sí wàhálà tó ń ká kú dúró lókè àjókòó lókè ni àwọn dẹ̀ ń jó ní àárín yẹn ọ̀sẹ̀ tó lọ bá wọn bẹ̀ àwọn àwòrán wọn ni mo fẹ́ ikú dànù mo fẹ́ àrùn dànù fáṣẹ̀rì dànù àsowó àtọmọ kó máa bá mi gbé ìyá gbó wa gbó ìyá tọ́ wa tọ́ ìyá gbé gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ blabla tí wàá sí òkọ yìí bóyá máa ń kọ́ nìyẹn fún ọ ni ó dùn gan mo ṣe wá fi òòṣà tó fi ń bọ́ ìní òye èèyàn mọ́ àníkò tó mo dùn àdáwọlé tán ní fòṣàkùn torí pé bàbá wọn olóòṣà ni ní Mọ́kà kó tó sá wá sí Ilé Ifẹ̀ ó dẹ̀ bá wa ọmọ Yorùbá Ilé Ifẹ̀ ni ìgbà tó dé pé ó gbógun dé làwọn kan skátà làwọn kan sá kúrò Ilé Ifẹ̀ lásàlọ àrísẹ́tù sí ọ̀dọ̀ wa ń bí so mo lọ ní pé ìṣòro àwọn ọmọ Oòduà nìyẹn àwọn náà sọ Ẹ̀yọ̀ di kíni o Ẹ̀yọ̀ di òòṣà Ẹ̀yọ̀ kì í ṣe òòṣà so mi ti rí request ni o torí ó yẹ kí n ti stop by Ẹ̀yọ̀ ń ṣe òòṣà o ohun tó ṣẹlẹ̀ lánàá yẹn torí pé wọ́n ti fòṣà kún Ẹ̀yọ̀ ni o gbogbo ọmọ Oòduà ẹrú àràbù ni wọn àwọn ìṣẹ̀rú àràbù ẹrú Ọlọ́run ni mùsùlùmí ẹrú Ọlọ́run ni mùsùlùmí ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin olóòṣà ẹ̀yin ẹrú àràbù torí bàbá yín Oòduà ó sákò ilé àràbù ni gbogbo ìtàn òwe tí wọ́n pa fún yín pé Oòduà àtẹ̀wọ̀n kò tẹ́ wọn ran kankan ẹ̀ náà rí pé rọ́lọ́ àmẹ́ kò tẹ́ wọn ran kankan mo ti sọ fún yín pé àtẹ̀wọ̀n yẹn ẹ mú púùfù ẹ̀ wá tó lè ṣàlàyé ẹ̀ àwọn àdèmálàyé wá fún yín pé púpọ̀ àyálò èdè tí Lárúbáwá Oòduà ló mú wá mo ti sáìtì oríṣiríṣi fún yín tí Yorùbá ò ní tó ìgbà tó Oòduà dé ló ṣe ẹ̀ mú wá fún wa. Mọ́kà lodò àti àwọn Mọ́kà ni kò tẹ̀ wọ́n kankan lọ́lọ́ àmẹ́ ṣé bóun ló bí Ògún ṣé gbọ́ àwọn ọ̀tàn tẹ́ ti dàrú yẹn lọ́lọ́ ẹni ẹ̀gbẹ́sí làkàì wọ́n ní tàn àtẹnudẹ́nu ẹjọ́ ṣáwọn irúnmọ̀lẹ́ ló sọ̀tàn àtẹnudẹ́nu fún yín pé àwa rọ̀ wá ni o àwọn spirit get àwọn spirit lẹ́gbọ́n lẹ́nu wọn àbí spirit ló bí yín àbí irú ọ̀lẹ́ ń pa náà àwọn ìtàn tó ní traces ní ti Ádámọ̀ tó fẹ́ Éfà tán fi bímọ gẹ́tì pé Ọlọ́run lé wọn wá látọ̀run wọ́n lajú sórílẹ̀ ayé wọ́n gbé bọ́dì ayé wọ̀ ṣẹ̀kún yẹn rí ìyẹn traces torí èèyàn lápára rí wọn àwọn ohun ẹ̀tẹ́ pè ní spirit yìí ṣé èèyàn làwọn náà ìbéèrè yìí náà yẹn náà wọ́n ṣe èèyàn wọ́n ló ṣe máa bí èèyàn sọ̀rọ̀ Ẹ̀yọ̀ bọ́rọ̀ Ẹ̀yọ̀ ṣe ní gangan nìyẹn o Ẹ̀yọ̀ kì í ṣe òòṣà o àwọn ọmọ Oòduà ló sọ ọ́ dòòṣà mọ́ wa lọ́wọ́ o ní Lagos Island kì í ṣòòṣà rárá kò ń ṣòòṣà kò dẹ̀ síjọ́ tó máa ṣe tí wàhálà ò ní jẹlẹ̀ ó dún òsì ẹ̀ náà fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ẹ̀ náà tó ń ní jà náà tó ní pé àwọn tó máa gbọ́ àwọn tó máa kó bẹ́ẹ̀ á mú gbọ́
wọ́n ti mú gbó bí wèrè. Wọ́n gbà tọ́lọ́ ń ṣòro ní kòdúnjọ́ kan tí wọ́n ń kọjá lọ. Wọ́n ní kí obìnrin ò jáde o. Èmi kàn drive kọjá láàrin wọn ni. Níbi tí wọ́n bá gba kíní wọlé bọ́nà kẹfẹ́ náà ògolo tó. Tí wọ́n bá lọ sọ́nà ọ̀nà Ìtàmàgà tí ìtànṣẹ́ ṣe yẹn. Ẹ̀pọ̀ àwọn korokun àti tẹ́ máa gbà. Koro tẹ́ máa jáde sí títì tó jẹ́ double lane yẹn. Koro yẹn ibẹ̀ ọgán mo gbà. Láago mọ́kàn láàárọ̀ igbó ni. Igbó gidi. Ṣàpọ̀dá mi dó. Ẹ̀wọ̀n dá ṣé kò sómi níbẹ̀ mú aṣọ́rò lọ́wọ́ mú mọ̀. Kò sómi nínú mọ́tò. Ló ń lá igbó burúkú. Ẹ̀jẹ̀ irú ọdún wo nìyí? Ọdún igbó mímu. Ọdún ká mú gbó. Ká mú gógóró. Ṣé tẹ́lẹ̀ ká padà sí rẹ̀? Àyàn mú olè yìí. Tẹ́ jókòó ìlú onílùú. Tẹ́ ń tafà sílùú bàbá yín. A jẹ́ pé ìbò ń ṣòro ẹ lè máa lọ bí iṣẹ́ àbí? Ìbéèrè ni o. Tẹ́lẹ̀ ká padà sílé. Ẹ̀yin náà máa bọ̀ ńlé náà. Ẹ wá ṣòro ńlé. Ẹ fẹ́ jí àtàǹjẹ́ ń bí àbí ìka ní ìka ẹ̀wọ̀n Oòduà ìka. Àti ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ máa ṣòro lóyìnbó. Kọ́ ni ẹ má jáde o. Ẹ má lọ bí iṣẹ́. Wọ́n bí yín kú. Ṣé ẹ lè dá fáàlù lóyìnbó kẹgbẹ́ bọ̀? Kí fa sọ pé ìwàjà Èkó olúwéré kíní kan abigọ̀ lọ́tọ̀. Ó dífá fún kinní kan tó mú kinní kan lọ sí kinní kan ẹ̀bọ̀ ló máa rú ẹ̀bọ̀ kàtí kagún láyà lọ́gbọ́ sórí ìta ní Paris ẹ̀wọ̀n ló máa kú sí. No kò yé kí ni problem nínú ìbò ni tó máa dá ẹbọ fún yín ẹjọ kò yé mi o ṣe ní problem nínú ìbò ọgbà ẹ̀ tẹ́ wáwé ìgbélu yẹn ní problem. Why tẹ́ ẹ̀ ṣe ní tọ́wọ́n ṣe ka ẹbọ fún yín láti Nàìjíríà pé ọ̀gbẹ́ni ìwọ tó wà ní Germany tó ò níwèé ìgbélu yìí tó wá fẹ́ níwèé àfi kó lọ rúbọ o báyìí kan bẹ́ẹ̀ ṣe ń lé o nonsense nìyẹn náà. Ìgbà wo ni wọ́n tó máa yàn gbẹ́bọ tẹ́ máa fún lówó ẹ ti bàṣẹ̀ṣẹ̀ yín jẹ ẹ ti bòrìṣà yín jẹ bàbá ẹ bá mi gbé ilé wọ́n ṣe máa bá ẹ gbé kàn fi hàn kan lóko bẹ́ẹ̀ gbé bìkan tó bá lọ lè má dé ìwà fẹ́ fún lóko lọ kó má dé àbí wọn tó níwèé tó máa wálé ọ̀pọ̀ torí pé ò níwèé ló ṣe lè wálé wọ́n lè fẹ́ bá ẹ gbé ẹbọ tó máa fi níwèé tó ẹ pẹ́ tó fẹ́ bá ẹ gbé onílàákàyè àti babaláwo yẹn ó yẹ kó ka nǹkan ẹbọ fún ẹ ní Germany ni tí wọn kó tí níwèé gbèlú ó yẹ kó ka nǹkan ẹbọ fún ẹ ní Germany ni kó wá gbébọ lọ sórí ìta ní Berlin kó gbé lọ sórí ìta ní Berlin àbá any other state tó bá wà ń bẹ kó gbé sórí ìta ń bẹ kó dẹ má wẹ̀yìn o bó ṣe kó tó ní ìṣẹ́jú mẹ́ta ọlọ́pàá máa mú ẹ ìwé tó wà nìyẹn wàá padà sílé ṣé pé ìgbádùn lẹ́yìn ọmọ olè yìí èyí tó wà UK tí oníwèé náà lè wálé o ó dẹ̀ fẹ́ ṣe ó fẹ́ padà sílé ó dẹ̀ jókòó ní UK aláwọ̀ Oòduà olè ni wọ́n olè so ẹ̀fẹ́ constitute public nuisance wẹ́ẹ́ lè ṣe yẹn lẹ́ẹ̀ ti wá ká máa rẹ bọ rẹpẹtẹ lórí títì mo rántí kan tí Saheed Shittu ṣe ń yí òní ládùúgbò ẹ̀ ní bó tiẹ̀ ní Igando mo rántí tó lọ tó jáde tó ní ẹwẹ́ bọ́ tó wá tó ẹ bọ́ lọ bí 1000 wèrè lè dé bẹ́ẹ̀ ó gbé tiẹ̀ bẹ́ẹ̀
ilé dìbò gbé tiẹ̀ bẹ́ẹ̀. Wọ́n padà scrap owó ẹ̀ dànù ìkílẹ̀ ìṣìkiri òṣìwò lẹ́ ń bá ká. Ṣé ilé ìṣerú ẹ̀ ń lo ìbò lẹ́yìn tẹ́ni ká padà sílé ni ẹ̀yin ṣé Yorùbá máa ń ní ẹ̀yin lẹ fẹ́ gbé Yorùbá padà ẹ fẹ́ gbé bàbá yín Oòduà padà ẹ fẹ́ rin state ẹ padà sí wa lẹ́mìí pé ká padà sílé fine a fẹ́ padà ẹ̀yin ẹ kó padà wá náà ẹ̀yin gangan ẹ kó padà wá lé náà ètò wà ní Germany nínú yín ẹ máa bọ̀ nílé ètò wà ní France nínú yín ẹ máa bọ̀ nílé ètò wà ní UK ẹ máa bọ̀ nílé ètò wà ní America ẹ máa bọ̀ nílé ẹ wá gbé ọ̀ṣà bàbá yín lárugẹ ṣọ́ máa lè níyìn ni ẹ fẹ́ yọ máa lè ní ẹ fẹ́ bàṣà bàbá yín yẹ lójókòó ìbò ẹ lè gbẹ́bọ mọ́ ẹ lè ṣòro ẹ lè gbégún kí lẹ ń gbé lárugẹ ńgbà yẹn kí lẹ fẹ́ gbé lárugẹ ìbéèrè ni ṣé lè bọ̀gún lóyìnbó ṣé lè bọ̀gún lóyìnbó mo béèrè ní even apartment tó rẹ́ǹtì àbí no ilé tó rà tó ẹ̀ pé wọ́n ló ní ṣó ìbò lè kábi tó ti ń bọ̀ nǹkan bẹ̀ kó má lọ sẹ́wọ̀n ilé tó ra yẹn tó ń sanwó ẹ̀ díẹ̀díẹ̀ yẹn ṣó lè ní portion kan bẹ̀ tó máa bọ ògùn tó máa tapo sí tó máa lọ kó gbogbo irin tó ti tí ò wúlò tó máa wá kó máa kó láti Nàìjà tí wàá máa tapo sí ìbéèrè ni o ẹ ọmọ èṣù bó lẹ́wà náà ẹ ọmọ èṣù ó ga o àwọn ọmọ èṣù kárí bọ ní ìjẹdẹ ẹ káàbọ̀ jàre yà ìjẹdẹ kárọ̀ ẹ ra sà ẹ ọmọ èṣù original àwa nìyẹn o. now ọ̀rọ̀ Ẹ̀yọ̀ yìí kí lẹ rí sí. ẹ sà ọ̀rọ̀ Ẹ̀yọ̀ kọ̀ọ̀kan wọlé sórí fún mi ọ̀rọ̀ Ẹ̀yọ̀ èmi ò mọ̀ nípa ọ̀rọ̀ Ẹ̀yọ̀ ṣé ti yé yín fún kálukú wọn ṣe fàájì ni fàájì lóníkálukú wọn ṣe ṣé ti yé yín èmi ò mọ̀ pa ìyẹn so wọn bá nǹkan tí mo bá mọ̀ pa ẹ̀ èmi máa sọ ń pa ẹ̀ so kò lè síbi tí ṣe ò sí ẹ máa gbọ́ mi sà kò lè síbi tí ṣe ò sí torí àti ní gbogbo bíkíbi àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àtàwọn tó kù tó ṣe nǹkan míì ṣó ti yé yín kò sí ibi tí nǹkan tí ẹ máa rí pé wọ́n ṣe kíní kò dáa ẹ máa rí nǹkan míì bẹ́ẹ̀ kò dáa ẹ máa rí nǹkan míì bẹ́ẹ̀ tó dáa so oníkálukú ló mọ nǹkan tó fẹ́ oníkálukú ló mọ nǹkan tó ń ṣe so tẹ́ bá rí pé nílùú Lárúbáwá náà sì nílùú àwọn Saudi Amẹ́ríkà nǹkan náà anywhere náà sì àwọn náà ní àwọn kan wọn tó ń ṣe tó yẹ pé ẹ̀yin tẹ́ gbẹ́sìn wọn dání gan tẹ́ pé ẹ̀ nílé wò pé kìíní ò dẹ̀ bójú kò dẹ̀ dá ẹ̀ nílé sọ ẹ̀kọ́ pé ẹgbà kámọ̀ ẹ̀ pápọ̀ mọ́ nǹkan yín náà ni pé ẹ̀sìn wa náà ni ọ̀kẹ́ dìvẹ́ǹdì ẹlẹ́gbẹ́ kan tó yẹ kẹ́ dìvẹ́ǹdì so bó ṣe rí nìbọn tèmi nǹkan tí mi bá ní ẹ̀kọ́ lórí ẹ̀ ní mọ̀ bá díẹ̀ mi ì lè sọ nǹkan pẹ̀ jẹ́jẹ́ tí. ẹja fi yẹn wọ inú egungun gbà yẹn ìgbọ́lé egungun di òòṣà kúnlẹ̀ bọ̀. ṣe rí nígbà wo aṣẹ táwa sọ tí àwa ń gbọ́ tó gbọ́ táwa láyé ìtàn lẹ́fíbọ̀dì mo máa fi sọ̀rọ̀ kò sẹ́ni tọ́rọ̀ ṣojú ẹ̀ ṣó ti yé yín so gẹ́gẹ́ bí ìwọ̀nba ẹ̀kọ́ nínú ìṣẹ̀ṣe tí wọ́n jẹ́ káwa mọ̀ ṣó ti yé yín gbogbo àwọn kìíní ẹ̀ tí a sọ ń gbà yẹn pé àwọn òòṣà wà àwọn orúmọ̀lẹ̀ tó dẹ̀ lọ́nà wọ́n ní tó ń sọ pé wọ́n ní símbọ̀ wọ́n máa ń ṣẹ́ òòṣà wọn ṣó ti yé yín kì í ṣe pé kò máa dédé gbé nǹkan yẹn lé àbádédé gbókúta lé àbádédé gbé nǹkan lé ó ní àwọn nǹkan tó máa ṣe ó ní àwọn nǹkan tó máa fi kún tí spirit yẹn fi máa ṣiṣẹ́ tó máa jẹ́ fún wọn tó tí ó bá ní jẹ́ yẹn ò ní continue ṣe get so irú àwọn kan yẹn wọ́n máa ń ṣẹ́ òòṣà wọn wọ́n máa ń ṣẹ́ òòṣà wọn. kí ni reason tó máa ń pè ní ṣé eégún náà wà nù wọn irúnmọlẹ̀ tó rọ̀ wá ni wọn ń pè lára ọ̀run kẹ́kẹ́. ṣẹ́rí òòṣà ṣẹ́rí ẹ̀ máa gbọ́ ṣàpè téèyàn bá kú wọ́n máa bò òun ló máa sọ pé ẹni tó bá lè gbégun láyé á gbé tó bá lọ sọ́run ṣó ti yé yín ẹni tó bá gbégun láyé á gbé lọ́run tó bá kún wọ́n á gbé wọ́n padà dì í náà ni so wọ́n fi máa fi ń pa òwe bẹ́ẹ̀ èèyàn tó bá kú tó bá ní òun ò gbégun láyé báwọn egun ṣe ń gbégun yẹn wọ́n máa ń
wọ́n máa padà di tóyún náà bá táyàn bá kú wọ́n máa di náà ni wọ́n máa padà bò lójú náà last náà ni ṣó ti yé yín wọ́n fi sọ pé ẹni tí ó gbégún láyé àgbè lọ́run. ọkọ tó fi pàwé yẹn bẹ. wọ́n máa ń di òkú yẹn eégún nìyẹn ni Yorùbá gbàgbọ́ pé ó dé eégún. ṣebí wọ́n ẹ máa gbọ́ ṣebí wọ́n ń bojú ó máa bojú òkú ni ẹ máa gbọ́ eégún ní ẹ̀kú tó pé àwọn èkó original tó yẹ pé àwọn tó confam kì í ṣe pé táwọn kakú ṣe ṣe ní wọ́n na eégún wọ́n ṣe kíní kan yẹn àwọn yẹn wọ́n ṣe pé wọ́n fi ń ṣàjọyọ̀ ní ṣó ti yé yín ẹ lè rí ẹni tó gbé ẹ̀kú eégún rù gangan kò ní o fẹ́ ṣe nǹkan tó ṣe fáwọn ọmọ kéékèèké gbọ́n tó ń fún lẹ́sẹ̀ fún ni ó kò lè ṣe èmi lè délé kó lọ kú èmi wọn lè ta láṣẹ ṣó ti yé yín so ẹ̀kú wà tó yẹ pé àpáàtì táwọn èèyàn lọ́rọ́ tó fi ń ṣe fàájì wọ́n fi ń rántí àwọn nǹkan táwọn bá wọn fi lẹ̀ fún wọn ni ìyẹn òmí kan ní wọ́n na eégún wọ́n ṣe kíní kan dáyé tá ṣe wà yìí àwọn ẹ̀kú kan wà tán bá gbé wọ̀ téèyàn kan bá ṣe máa pẹ̀lú wọn á jẹgba tó ti kì í ṣọ̀rọ̀ ká lọ kábọ̀. báwo ló ṣe máa rí bẹ́ẹ̀ ṣé bí eégún ìtàn tá a gbọ́ ni pé erémọdé ni ìgbà wo ló wá di pé tẹ bá bẹ tégún bá bọ̀ báwo lẹ́gùn ṣe jẹ́ eré ọmọdé. ẹ ṣe kí ṣẹ́gun náà àwọn tó rọ̀ wá látọ̀run léegun náà ni. Òṣàní náà Òṣàní báwo lẹ́gùn ṣe jẹ́ eré ọmọdé. Yes báwo lẹ́gùn ṣe jẹ́ eré ọmọdé. ó yẹ ní sùúrù sà ẹ má bínú sà ẹ jẹ́ kí n mú báyìí pé kàbá bó ṣe wà yẹn tí ojúbọ tó ń fọwọ́ pa tó ń fi tẹ́lọ́ kìsì yẹn wà bẹ̀ ṣé kùrán ni wọ́n gbé síbẹ̀ bẹ́ẹ̀ kò sójú bọ́n kaba ẹ̀ àwọn ìjà ṣé ẹ máa pè bẹ́ẹ̀ ṣé ní ẹni sùúrù ṣé ní ọ̀dọ̀ yín mùsùlùmí ẹ lè pè bẹ́ẹ̀ ní eré ọmọdé fún yín mùsùlùmí erémọdé ni kaba yín yẹn. erémọdé ni ojú bíi tẹlifọ̀n ń bọ ẹ tó máa ń lá erémọdé nìyẹn. ok eré ọmọdé lẹ náà ń ṣe lẹ máa ń kó lọ fún lẹkọọ tẹmínà lọ sí. erémọdé ni ojú bíi tẹná ńlá yẹn tẹná máa ń lá yẹn tó ń fẹ́ lọ bẹ̀ mi fẹ́ lọ jáde tó discourse nìyẹn. mo kàn má pẹ̀rẹ̀ wá ní. ẹ máa gbọ́ eégún kí ni origin eégún báwo lè jó òòṣà. ṣe rí mo sọ nǹkan fún yín nìkan pé gbogbo nǹkan ló ní símbọ̀ tiwọn ṣe rí eégún tó fi jó òòṣà ṣe rí ẹ̀kú yẹn ṣe rí ẹ̀kú yẹn. ṣé èèyàn ló ń jẹ́ egúngún ṣé èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ tó fi dòòṣà. ẹ máa gbọ́ ṣe rí àwọn orúmọlẹ̀ tó rọ̀ wá tá a sọ fún yín wọ́n pọ̀ ẹgbẹ́ tó ń sọ fún tí mo kí fáyẹn fún yín pé ìgbàrúmọlẹ̀ ojú kọ̀tún ìgbàrúmọlẹ̀ ojú kòsì. mi ò bá ń jiyàn yẹn sẹ́ àníṣe egúngún náà wà nínú irúnmọlẹ̀ tó rọ̀ wá àbó òòṣà lòun. dájúdájú òun náà wà lára irúnmọlẹ̀ ní. irọ́ òòṣà lẹ́pẹ́ o. ẹ máa gbọ́ ọ máa ń ṣe òòṣà wọn ẹni sùn ṣàngósìn táwọn sọ fún yín pé wọn ò bí pé irúnmọlẹ̀ ni wọ́n ṣe òòṣà ẹ̀ tọ́ndẹ̀ fi ń kọ́ńtù ẹ̀ tó dẹ̀ máa dáhùn. òòṣà ní Ṣàngó ìbọba Ọ̀yọ́ ni. òòṣà nǹkan ìyẹn kọ́ lẹ̀ ń sọ àwọn yẹn pa àwọn tó ń kọ́ ni. ok ṣé ìyẹn ló ń jẹ́ kí ara sọ́nà tó di ọ̀run wá sí láyé lọ́wọ́ mọ́ta ẹ̀ náà lẹ̀. àrò tó ti ń sọ́kọ́ tó bí ara yà Ṣàngó. ẹni sùúrù nǹkan sọ fún pé irúnmọlẹ̀ lọ́rọ̀ wá nìyẹn ẹni sùúrù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀kan lọ́wọ́ yín ṣe bìlí pé tára bá sán tọ́ta ẹ̀ tí yóò bá fi òkú yẹn tó bá fi wó bí kan àbí fi pààyàn àbí tó wáyé pé wọ̀ bí kan ṣẹgbà káwọn nǹkan àwọn olóṣà kan wà tó máa lọ mú ọta yẹn jáde nílẹ̀ tó wọlé sí wọn á pè tá dẹ̀ jáde ṣẹgbà. ẹ gbà. fíìmù ni gbogbo ẹ̀ yàrá. ara tá à ń sọ nìyẹn torí pé ẹ̀sùn mọ́ nǹkan yẹn àwọn kan wà wọ́n ṣe lójú èmi tí mo sọ yìí ṣé kí ni kí wọ́n fi gbé wọ́n máa kọ́ wa idán nìyẹn ìdán kọ́ wọ́n máa tu ibi tó wọlé sí yẹn wọ́n máa tu wọ́n máa fepo sí wọ́n máa tu. ẹ máa gbọ́ ṣé àwọn àtúnjẹ́ pé nígbà tá a kéré agbá àwọn ọ̀tàn yẹn nígbà tá a dàgbà wò pókè tí wọ́n pé lóòótọ́ ni ìtàn yìí wà tó jẹ́ ní lóòótọ́ báwo ni àwọn tó ń kó alẹ́ rú ṣe wá succeed pẹ̀lú gbogbo ara tá a níyì. ẹ máa gbọ́ ṣe rí àwọn tó sọ pé tàbá sọ pé wọ́n kó wa lẹ́rú kì í ṣe gbá yé àwọn rúmọlẹ̀ wa ṣó ti yé yín kò sẹ́ni tó bẹ́ẹ̀ ṣe nígbà táwọn rúmọlẹ̀ ti lọ tán fi lélẹ̀ fáwọn èèyàn wa tó lè kọ́ wa lẹ́rú fún wa ní ìdálẹ́ fáwọn bàbá ńlá wa ní ìdálẹ́ tó ti yé yín àwọn tó wá kó wọn kì í ṣe pé wọ́n dédé wá kó wọn èyàn tó fẹ́ já yín lógun wọ́n ní ẹgbẹ́ tó fà sọ ni wọ́n ní bí kulé ò bá pa ní tòdó lè pa ní tẹ́yìn ò bá sí àwọn ìgbà tó ti súnmọ́ wa tí ìgbà yẹn pé wọ́n wo ìṣe yín àti nǹkan tẹ́yìn ṣe tó ti rí bọ́ egbò nǹkan tẹ́yìn ṣe tó ti súnmọ́ tó ti fara ròyìn wọn ní wọ́n ṣe máa mú ní kankan. ṣé ẹ̀yìn ti dí sí ẹ̀ṣin pípé wọn ní kankan náà dí sí náà. wọn ní kankan. tó bá pípé wọn ní kankan kí ló wọ́n bẹ̀rù ogun gbógun wa. ta ló ń bẹ̀rù ogun. dí sí so ẹ̀yin náà bá wọn bẹ̀rù gbógun wa. wọ́n lọ́wọ́ wàhálà yẹn bẹ̀rù ogun.
tó máa gba yín lò ká ẹ máa dúró. Ọlọ́run kò lè ràn mí. Kò lè ràn yín. Ẹ máa sọ nǹkan báyìí o, ẹ máa kọ́ lọ dán yín wò. Ó ti ṣẹlẹ̀ ní. Kò lè ṣẹlẹ̀ rí, ẹ máa sọ nǹkan tó possible. Tó ṣe ń jẹ́ ní ti 2000. Tẹ́ bá wà Nàìjíríà, tẹ́ bá dé sí Nàìjíríà, tó bá yá nẹ́sẹ̀ lọ́wọ́ aṣọ orúkọ àkókò délé, tẹ́ bá wà Nàìjíríà, tẹ́ bá sọ pé tó máa ṣe nǹkan oògùn kan fún yín kò lè ràn yín, tó máa ṣe kàkan fún yín. Tẹ́ bá lè sáàyàn káwọn èèyàn wá ṣe lójú gbogbo ayé rí, kọ́ dẹ̀ ṣe máa dẹ́pọ̀ tó máa ṣe fún yín. Wọ́n ń bọ̀ kó tiẹ̀ lé ẹ má yá jiyàn, ṣe bẹ́ẹ̀ mọ Ìjẹ̀bú ọkàn wá. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun, ẹ lọ béèrè pé ní year 2004 àbí 5 kọ́ ni tí mo lọ ṣe wá sí ìlú yẹn. Babaláwo kan wá bá mi lórí stage gangan, babaláwo gangan ni o. Ó ní babaláwo aboníṣègùn. Ó babaláwo kò ṣe. Babaláwo kì í ṣe yamayama. Babaláwo kì í ṣe yamayama. Kò ṣe yamayama, ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ní náà. Yamayama kọ́ lè ṣe. Ẹ̀ǹkùlé ilé ẹ̀ ká nílé ẹ̀rẹ́, ìta ilé ẹ̀ láti ṣe wá sí ìjọ náà lọ́hùn. Ó wá díjọ́ Saturday wá bá mi lórí stage pé tó yẹ pé mo ṣe ń ròyìn pé Islam lágbára yìí o. Èṣù kan wà ní títì tí wọ́n fẹ́, tí caterpillar fẹ́ wọ́n fẹ́ la ọ̀nà yẹn. Èṣù ó gbà pé èṣù yẹn ló ń dẹ́ caterpillar nínú òṣèré jẹ́ kí wọ́n rọ́nà là tó máa yẹ débẹ̀ caterpillar máa paná ni. Mo ní bàbá tó wà mẹ́ kọjá èṣù tẹ́yìn wọ̀ yẹn. Ó ní àyèṣù ní òkè mo lè bá yín lọ gbé ẹ̀rù kókó bá. Ó ní kò sẹ́ni kankan tó lè gbé. Mo ní ìtẹ́ máa ṣe rè. Àwọn kan ló ń fi òkúta yẹn jẹun tó ń pè léṣù. Tẹ́ bá lè sign as babaláwo ìlú yìí pé tí n bá bá yín gbé o, àwọn kan ní àtáàkì mi o. Ọ̀rọ̀ òkú àtọ̀ ṣe pé àwọn kan fi ń jẹun gbogbo kí ló kàn pẹ̀lú kí wàá gbó òṣàkó ń bì wọ́n lè dá wà lálẹ́. Tẹ́ bá lè sign fún mi pé tí n bá lè bá yín gbé wọn ní àtáàkì mo ní màá gbé. Ọlọ́run lè sign ni mo ní mi lè bá yín gbé nìyẹn o. N tí ṣe máa gbé nìyẹn o. Tẹ́ bá nílò ẹ̀ lọ́dọ̀ yín màá bá yín gbé. Ẹ̀wọ̀ ẹ máa ká fọ̀rọ̀ gùn ẹ mọ̀ kí tẹ́mi sọ fún yín. Ọ̀rọ̀ eégún tá a bá bọ̀ ọ̀rọ̀ eégún. Ẹ máa gbọ́ ẹ jẹ́ sáyẹn pọ́ǹtì kan wá lórí ọ̀tẹ̀ sọ yẹn ẹ jẹ́ sáyẹn fi ọ̀yìn lè ká fi yẹn lè báyìí pé Ọlọ́run aṣọ ẹ̀mí ní kálukú rí ọdún tó ń bọ̀ adé ìwọ̀ ẹ̀rú kálukú adélé láyọ̀ àtàlàfíà. Ṣé ọ̀rọ̀ tẹ́ sọ yìí sìn èmi láìkì challenges gan lóòótọ́ mi kì í mí gùn máa wọ̀nyàn but máa ń láìkì èèyàn sọ̀rọ̀ máa ń láìkì ẹ̀rí tó tó pé mo gbàṣẹ̀ṣe gan tó tó pé mo dìṣẹ̀ṣe mú pé mo dúró nù ṣẹ̀ṣe pé ọ̀nà rẹ̀ èmi máa ń láìkì confam kan kì í ṣe pé mo ń gbọ́ story lásán ẹ máa test ẹ confam ẹ tó ti yẹ tẹ́ bá dé ẹ lè ṣe fídíò ẹ àwa síbẹ̀ máa kọ́ mòrò kálẹ̀ báyìí máa ní kẹ́ mú fúnra yín. Máa ní kẹ́yìn fúnra yín mu. Good of you. Ó ti tán. Ẹ ti yẹ yín tó bóyá lọ nìyẹn. Èmi máa ń láì pé ṣẹ́rí nǹkan tí ṣẹ́rí mi máa ń wá sí láìfù mi ń lọ sí yẹn ní ìwé mo fọlọ́mù bàbúrà mi bẹ́ẹ̀ nìkan ṣe láìfù. Yàtọ̀ sẹ́yìn nǹkan tí mi bá ṣe láìfù mi ń jọ yẹn èmi kò kì í ṣe láìfù mi máa jọ èèyàn mi bá yàn sọ̀rọ̀ kankan máa ń gbórin ni. Ẹ̀yin ni mo ṣẹ́rí ẹ̀mí láì pé tí wọ́n fẹ́ sọ̀kan fún mi kó mo ní evidence máa ń láì kí ẹ̀. Kí ẹ̀ ṣe pé yàn kan máa sọ pé wọ́n sọ pé nǹkan tó sọ tí ò test ṣe ti yẹ tí yóò lè test ẹ̀ tẹ́ pé nǹkan tó kọ̀ sọ̀rọ̀ náà ni màá gbé lọ màá fi sọ̀rọ̀ lọ́bẹ̀ no èmi máa sọ pé ó yá test ẹ̀ bí tèmi ṣe wà ní. Ohun tó wáyé kí n wá fọ́ nìyẹn pé àwọn lò kìíní o ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Ó wà òkè bẹ́ẹ̀ bá jẹ wà láì. Bí tèmi ṣe wà ní. So àwọn rúmọlẹ̀ yẹn bẹ́ẹ̀ ni tí ìbámu ẹni náà máa lè. Ẹ̀bọ̀tẹ̀ máa sáyìn pé tí kan bá ṣẹlẹ̀ kò kàn mí kò kàn anybody o. Àmọ́ àti èmi nìkan kan máa wà máa weakness dání. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sáyìn wọ́n ní tá bá mú tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kò ìjọba kò ní sí kọ́rọ̀ ìjọba kò ní sí anybody àjọ àtọ́ bọ̀ wí. A lè fèsì déètì yẹn a lè ṣì yẹn bẹ́ẹ̀ yẹn ti gbọ́ nìyẹn tó ní like evidence so irú bá ṣe wà yẹn sí iṣẹ́ mọ̀ pé ẹ sọ̀rọ̀ kan mo gbọ́dọ̀ kan tẹ́ ń sọ nígbà kí tó wọlé ẹ sọ̀rọ̀ lórí pa àwọn ẹlẹ́yọ̀ àtàwọn òṣàwà nǹkan bẹ́ẹ̀ yẹn ok ṣe má bínú ta o ṣe lè sọ nísẹ̀ ẹ sọ pé Oòduà ó wá láti Mẹ́kà ní àbísà àwọn tó wà Mẹ́kà yẹn bó làwọn ti wá. tó wà Mẹ́kà ìbí ìlú wọn ni. báwọn èdè Mẹ́kà báwọn lọ́n ṣe dáwọn sí báwọn èdè èrò Mẹ́kà. ṣé o pé Ilé Ifẹ̀ ń sìn Ilé Ifẹ̀ Ọlọ́run dá wọn èèyàn síbẹ̀ ni. Irú àwọn Haúsá ń sìn Baghdad náà ti wá kí wọ́n bèèrè pé àwọn ará Baghdad ti wá. Baghdad sọ pé wáyé tẹ́ bá bèèrè pé bọ́lá ti ń bọ̀ kó tó dé Baghdad yóò ṣe bàdé tó ti ń bọ̀ àbí Ọlọ́run bí ẹpẹ bẹ̀
àbí Ọlọ́run bú yẹpẹ ẹbẹ̀ yẹn ló fi mọ wọ́n síbẹ̀ ni. Ọlọ́run dá ṣe nígbà tó Ọlọ́run dá ìyẹn ìtàn yẹn ò lè gbà yẹn gbọ́. Inú Báíbù yẹn lè gbọ́ ọ̀rọ̀ Ádámù gbà yẹn gbọ́. Ẹ má jà lọ bẹ̀ rárá. Àgbọ́yé ok ẹ mú afẹ́kẹ́ kí n kan mú. Láti Mọ́kà wá sílé Ifẹ̀ ni. Ṣẹ́rí ẹ̀mọ̀kan tí mo ní láìkí ẹ̀kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yín àpáti pé ẹgbẹ́ ẹ̀sìn dání nínú àwọn ọ̀rọ̀ yín fact máa ń wà ń bẹ́tẹ̀ pé ẹnìkan máa mọ̀ pé kíní ìbẹ́kọ̀ ẹ máa ń láìkí ẹ máa ń bold ẹ máa sọ pé báyìí bọ̀ ọkẹ́ ní ẹ̀fì bẹ̀yẹn lẹ̀ ó ti máa ń láìkí ẹ máa ń lo ọgbọ́n gbà ṣẹ́wá níbi kan wà ti fẹ́ sọ. Yorùbá mọ̀ èmi ẹ̀ sọ. Nǹkan tó wà náà kì í ṣẹlẹ̀ sọ èdè àti ìtumọ̀ tí àwọn Mẹ́kà bá àwọn Saudi tí wọn kì í gba ẹ̀yin tán pè lọ́mọ ìyá àwọn tí wọn kì í fi ń gbà pé kẹfẹ́ ọmọ àwọn àbí kẹ di citizens nínú ìlú wọn àbí kẹ ralẹ̀ sílùú wọn ṣẹlẹ̀ sọ̀dí tí wọn kì í fi ń gbà. Ẹ̀mí ẹ bèrè ní kò yẹ kí n sọ̀rọ̀ máa sọ. Ṣẹ́rí even òyìnbó ẹ má yẹn gbé gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ ṣàgbé citizenship òyìnbó ló bẹ̀rẹ̀ máwọn citizenship òyìnbó ló kó àwa lẹ́rú àwọn nọ́gbàdú wa jẹ́ wọ́n dẹ̀ ní ìdíwà ẹrú míì modernized slavery ní citizenship o modernized slavery ni o lábáwò kẹ́ni bọ́dì lẹ́rú rí. Gbogbo kí ló ní wọn gbà kẹ́ máa fẹ́ ọmọ wọn kẹ́ fi ṣèyàwó. Ẹ máa gbọ́ gbogbo lábáwò kẹ́ni bọ́dì lẹ́rú kódà dórí Egypt ni o Oman ni ẹni gbogbo lábá ká máa sọ̀rọ̀ Saudi nìkan gbogbo ilẹ̀ lábáwá wọn kò náà ṣe mo ń bọ̀ wọn yí colonization rí. Wọ́n dẹ̀ maintain ìlú wọn òyìnbó ló kọ́ wa lẹ́rú wọ́n dẹ̀ fún ma náà kó alẹ́rú yẹn náà lọ ni wọ́n nífẹ̀ẹ́ ní ẹni tí ò ní láàka ìfísà o tí wọ́n mọ̀ pé tálẹ́ǹtì ìlú yẹn wà lọ sí ìlú wa ni lábá ò ní di anybody yín wọn ní di anybody yín ṣùgbọ́n kí ni wọ́n fún yín ní físà wọ́n fún yín ní citizenship fún kẹ máa gbèlú wọn water account. Ẹ má bínú sà wọn ò ní di wọn wọn ò ní di yín ṣùgbọ́n wọ́n dẹ̀ mọ̀ pé ìjọba ọ̀run kan wà tẹ́ pé ibẹ̀ lè máa lọ tọ́nà pé bẹ̀rẹ̀ dẹ̀ ju ìlú wọn lọ ṣé inú ìjọba ọ̀run àti ìlú wọn èwo ló lágbára jù èwo ló dáa jù. Irọ́ ṣẹ́rí ìjọba ṣàpẹ́ ilẹ̀ lábá in general nìyẹn Christian ẹ̀ lárúbáwá ẹlẹ́bọ̀ wà ń bẹ̀ gbogbo culture ló wà ń bẹ̀ àwọn kan àtọ́ gbàgbọ́ ní ìjọba ọ̀run ilẹ̀ lárúbáwá náà Mọ́kà la fẹ́ dojú kọ nísìn ẹtíkẹ́tì so Mọ́kà ẹ wá sí lọ́ọ̀ ni òpó márùn-ún ní ipò ìsìlámù òpó kẹyìn ní kéèyàn lọ ṣe ájì ẹ lọ bẹ̀ ẹ padà sílé yín ni wọ́n ní kí n máa gbé bẹ̀. Ẹ sà Mẹ́kà tẹsọ yẹn so níbi tẹ ojúlàdé ẹ̀yin náà believe pé ibi òkúta yẹn tẹ́bà ti débẹ̀ àdúrà yóò ti gbà. Àdúrà kọ́ra ló ń ṣe ń bẹ̀ o ibi tí ti chẹ́ẹ̀kì nìyẹn àdúrà kọ́ra ló ń ṣe ní Mọ́kà àdúrà kọ́ o alọ́jọ́sìn ni ìjọsìn ni ẹ kàn máa fàdúrà kun ni ìjọsìn láti ṣe àìkọ́ ṣàdúrà. Ẹni sùúrù sà. Kò sí ní tẹ́tí ṣàdúrà tádùá yín ó gbà. Ṣé lóòótọ́ ẹ sà ṣé lóòótọ́. Pláfọ̀mù mi máa ń Nàìjíríà máa ń yọ. Mo ti gbọ́ ẹjẹ́ sọ ẹjẹ́ bí lásán yìí. Ṣé lóòótọ́ ọ̀yá mo ti gbọ́. Ṣé lóòótọ́ ni pé àwọn ìlú kan bí abàrin àbí ìlú kan wọ́n jí òkúta yẹn gbígbà kan. Àní pláfọ̀mù kan láti máa sọ yẹn mo kàn mọ́mọ́ dání lóhùn yẹn ni. Àwọn doubt àwọn èèyàn pé wọn fi sí ìṣìkún tẹ̀ yẹn. Ọ̀yá mo ti gbọ́. Ọmọ òye ẹ ṣeun jàre ìyá fẹ́ fún wọn yìí láàrin ìṣẹ́jú méjì péré sọmọ èṣù lẹ́yìn náà. Ọmọ Ọlọ́run lèmi mi ò sọmọ èṣù o. Ṣé Ọlọ́run bímọ ni. Ọmọlẹ́yìn Ọlọ́run. Ọmọlẹ́yìn Ọlọ́run kí wọ́n bá dá sí ọ̀rọ̀ Ẹ̀yọ̀ là ń gbé panu o. Mo ti sọ púpọ̀ nú ẹ̀ àwọn tó mú Ẹ̀yọ̀ lóríṣà wọ́n kàn mú bí òòṣà ni Ẹ̀yọ̀ kì í ṣòòṣà. Bẹ́ẹ̀ni. Ohun tí ò jọjú láti ilẹ̀ Ìjẹ̀bú tó gbé dẹ́kọ̀ọ́ òun làwọn Èkó lọ́gbà lọ́wọ́ Ìjẹ̀bú lọ́sọ̀dọ̀ òòṣà. Bẹ́ẹ̀ni. Wọ́n fi Ẹ̀yọ̀ wọ́n fi líìdì ìyàwó dó Èkó ni. Bẹ́ẹ̀ni ó ṣe rí nìyẹn. Wọ́n wá mú ìyàwó láti Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Àwọn rò pé kí ni ara wo làwọn lè dá táwọn máa dé Ìjẹ̀bú tó máa jọ wọ́n lójú. Wọ́n da aṣọ yẹn bu ẹni yẹn lórí wọ́n fi sin ìyàwó dé Èkó ni. So gbogbo púpọ̀ náà àwọn nǹkan tí ò bá yẹ dàgbà mi èèyàn ní láti máa béèrè lọ́wọ́ àwọn èèyàn dáadáa gbogbo ẹnu mo fi sọ Ẹ̀yọ̀ kì í ṣòṣà.
so mo kàn ní kí n kàn try kí n kàn kọ́ mi síbẹ̀ yẹn ni sà ẹ ṣé gan sà. yà á máa fi èyí ṣe lọ wákàtí kan ti pé gbogbo ẹni tí mi lè gbé wọlé ẹ má bínú ẹ̀yin náà ti pẹ́ dé ni ẹ pẹ́ dé ni ẹ pẹ́ send request tó ṣẹlẹ̀ nìyẹn máa ń sọ̀rọ̀ 30 minutes àwa ẹ̀ka àwọn èèyàn dá sí màtẹ́ ti pẹ́ dé yẹn àti lo 1 hour 6 minutes so ẹ̀yà àfẹ́ iṣẹ́ tó bá yẹ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run same time by tomorrow lágbó Ọlọ́run 11 o'clock ẹ̀yà gbogbo ẹ̀ send request ẹ má bínú tó bá yẹ lọ́la a máa yanjú ẹ̀ Lagos boy wọn náà pẹ́ dé so a máa yanjú ẹ̀ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run a fi ṣe lọ ní ọṣọ ọlọ́kà gbogbo tó bá jẹ́ náà ẹ kú àìbínú ó dàárọ̀ ó dọ̀la lọ́wọ́ ajíwárí.